Alhaji Agba kí bàbá tó kú láyé bàbá bí ọmọ 10 Alhaji Agba bí ọmọ 10 wọn ìkankan ò sì kú mọ́ wọn lọ́wọ́ tó fi kú láyé bàbá lọ tán àwọn ọmọ náà ti darúgbó wọ́n sì ń bẹ láyé ìtumọ̀ wá fẹ́ lò ní pé kí bàbá wa tó kú láyé ọmọ bàbá ti di 60 àtọmọ ọmọ pòfẹ́sọ̀ ti wà nù ọmọ àlùbáríkà tí wọ́n rà lára àfáàgbà ó ń ran àrọ́mọdọ́mọ wọn ìyìn náà ń rà lára àfáà yín yìí mo bí ọlọ́run fún yín ẹ̀mí ọlọ́run ojú tún gùn jù báyìí lọ ẹ dákun ẹ bá ń sàmì ẹ̀ dáadáa jàmọ́ ọ̀rọ̀ tí mo mú dání wá torí bí kàní ti ń bọ̀ láyé náà sí mọ̀ wọ́n ní alamatul arif billahi samaniya àmì tá a fi dẹ́ni ọlọ́run mọ̀ 8 ni lágbájá yẹn ni ọlọ́run ni wàlíyù ọlọ́run ni àmì 8 ni mo rà pẹ́ẹ́rẹ́ lára yín wàláhì tàláhì kì í ṣe.